wo ni mo fẹ́ dá sí báyìí o ọ̀fẹ́ òdẹ̀ ṣe é lò mọ́ ìgbà láéláé a ti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà àwọn dàbí ọkọ nìsín ẹ̀dẹ̀ máa wá wò ó kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o ṣùgbọ́n tó o bá lọ lò nìsín wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́ kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí tí máa ní ọ̀fẹ́ gbé mi èmi ò mọ bí Ìgbòho ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o bóyá ọlọ́pọ̀ ní sọ pé olórí aládé gbogbo kábíyèsí o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ìlú Ajérò ò ní bàjẹ́ ìlú mi. Gbogbo ọmọ Ajérò pàápàá tó bá péjú síbí torí èrò ló lọ bí omi yìí. Mo fẹ́ rọ́wọ́ gbogbo ilókè ẹni tí ní bá dùn lẹ́ni o. Gbogbo yẹn bá mi pé Ìjérò. Àjọrò òun náà ló jẹ́ Ìjérò. Àjọrò òun ló jẹ́ Ìjérò. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba àná ọba òní ọba ọlá ọba títí ayé lọ́kọ́rin kése. Tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán òun náà ló jẹ́ kó máa yẹ wá báyìí. Bó ṣe ń yẹ wá báyìí kò ní yẹ̀ sílẹ̀ fún wa o. Èmi gẹ́gẹ́ bí àrólé Oòduà inú mi dùn ẹ̀rọwọ́ tèmi lókè báyìí o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣekú wa pátápátá. Gbogbo àwọn aláṣekú wa mo ṣe bá wọn torí àwọn náà jẹ́ kí ọjọ́ òní ogun oko ó lè jọ torí pé tí ọmọdé tó bá ṣubú iwájú ló máa ń wò lágbà bá ṣubú ẹ̀yìn ló máa ń wò àwọ̀ ẹ̀yìn wò. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá Ajérò pátápátá bàbá gbogbo ẹ bá mi sọ pé kábíyèsí o. Ọlọ́run fi kábíyèsí Ajérò kẹ́ gbogbo wa lápapọ̀ torí pé nígbà tí Ọlọ́run ti gbé wọn dé orí ipò yìí wọ́n láwọn fẹ́ fi nǹkan lọ́lẹ̀ tó máa mú gbogbo ilé lóko mùtúmùwà gbogbo àwọn ọmọ Ìjérò pátápátá gbogbo ìgbà wọ́n jẹ́ lẹ́nu. Mo ti sọ rí bí mo tún sọ lẹ́nìí mo ní ẹ jẹ́ ká fi ẹsẹ̀ létọ̀ọ́ níbi tẹ́ ti máa ń jókòó ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ kí àjọ máa rò ó gbogbo àwọn ọmọ Oòduà ibi tí ẹ ti mórúkọ yín lọ nìyẹn ìta tí wọ́n ti máa ń jọ rò ó bí wọ́n ṣe fẹ́ gbadé lọ́wọ́ bàbá wọn ó wà lójú fẹ́ òpó náà fi ń jókòó. Bàbá Ajérò ní ẹjẹ́ àgbéjáde ògbó láíláí bàbá láwọn máa jókòó lórí mo ní ògbó ayé àtijọ́ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún. Bàbá Ajérò ní àbí káwọn máa gbé bọ̀ Ajérò ní mo ní ẹ máa jẹ́ máa bá yín tójú ẹ̀ fẹ́ aṣá àgbéjáde aṣàdúrà Ọlọ́run Olódùmarè náà jẹ́ kí àdúrà yìí gbà. Láti ìgbà tí mo ti ń wá síta Ajérò mi ò rí èrò tó bá rí o ẹ bá mi sọ pé kábíyèsí o. Ṣé rí pé ó ti di ọdún àgbáyé báyìí ẹ rí gbogbo àwọn tó wá láti ìdálẹ̀ tójú wọn ṣe tó ṣe régérégé tí wọ́n ró dẹ́dẹ́ tí wọ́n kàn dúdú ojú gan kò tiẹ̀ jẹ́ kí gbogbo ara dúró èyí tó wà lórí gan kò jẹ́ kí tọrùn ó dúró. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọmọ bíbí Ìjérò pátápátá Ọlọ́run dẹ̀ tún wá ṣe ojú ọjọ́ tún dáa
Ọlọ́run tún wá ṣe gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́ rọsẹ̀. Ọ̀nà ń pọ̀. Nígbà tí mo sọ fún bàbá Jèrò pé àbẹ́ máa yọ̀ǹda mi lọ́dún yìí, bàbá Jèrò yarí ni o. Wọ́n ní kíákíá. Àrólé odò ẹ máa bọ̀ kíákíá. Mo ní ọgbọ́n òní mo fẹ́ dá sí báyìí o. Ọ̀fẹ́ òdè ṣe é lò mọ́. Ìgbà láéláé a ti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà. Àwọn dàbí ọkọ nìsín. Ẹ̀dẹ̀ máa wá wò ó. Kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o. Ṣùgbọ́n tó o bá lọ lò nìsín, wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà. Torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́, kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí. Tí máa ní ọ̀fẹ́ gbé mi, èmi ọmọ bíbò ó ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o. Bóyá ọlọ́pọ̀ dá sí i. Ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn bàbá wa yìí lè rí wáyà náà ló gbogbo ẹ̀. Tó bá kọ́yàn yẹ ò dá o. Ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé mo sì bá ètò yìí, mo dẹ̀ kí gbogbo yín ẹ ṣe ẹkú fẹ́. Ìtajọrò ló ti di ìmọ̀ lábàá yóò ti dọdún àgbáyé. Ẹ bá mi ní Ìjẹ̀rò. Ẹni sínú ẹ̀ bá dùn kó pariwo Ìtajẹ̀rò. Ṣẹ́nu yín dùn sáà torí inú mi dùn púpọ̀ o. Ṣẹ́nu yín bá dùn bẹ́rẹ̀ o, ní méjèèjì lókè ọwọ́, ní méjèèjì ó yẹ báyìí. Kò ṣe ìsọjí la wà, kò ṣe ìta òṣèlú la wà, ìta àjẹrò la wà. Tó ń so gbogbo wa pọ̀ láì má fa ọ̀rọ̀ gùn púpọ̀. Ibi tí inú mi dùn dé, wọ́n ní senate leader Ọpẹ́yẹmí Bámidélé fi 10 million sílẹ̀, àdúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹ bá mi sọ pé ẹ ṣé gan-an ni. Ẹ kú ìtọ́jú wa. Ṣùgbọ́n òre tá a mọ̀ kò tó o. Àmọ̀re àtúnṣe wá sí o. Àmọ̀re. Sẹ́nẹ̀tọ̀ Ọpẹ́yẹmí Bámidélé 10 million yẹn ni àtúnṣe lọ gbà sí lọ́wọ́ wọn. Alága àjókòó ẹ̀ní Ajíṣafẹ́ wọ́n lòun náà fi 15 million sílẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ alága òní Ajíṣafẹ́. Ẹ bá mi kí dáadáa. Ìgbé ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọba ńlá níbikíbi tí ọba ńlá bá wà àti gbogbo tó ṣe agbátẹrù tọdún yìí. Yíyẹ ló ń yẹ yẹlé, dídẹ̀ ló ń dẹ àdàbà lọ́rùn. Bó ṣe yẹ ilé ní kò ní yẹ̀ sílẹ̀ fún yín o. Níbikíbi tí ẹ bá wà ọba ńlá, mo kí yín o, ẹ ṣé púpọ̀. A ti sọ̀rọ̀ lọ́ẹ̀kan lẹ́ẹ̀mejì, mo tún pa ẹ lọ́wọ́ yín, ẹ ṣé o. Lákòótọ́ Ajíṣafẹ́ ó ń jí ó ń ṣe afẹ́ ó ń gbafẹ́ ó fi 15 million sílẹ̀, èmi á sì lọ 5 million gbà mọ́ lọ́wọ́ á di 20. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní wọn kì í fárí lẹ́yìn olórí, àṣìpá òwe ni fún àrólé Oòduà o. Mo ti fárí lẹ́yìn olórí báyìí, máa gba 5 million lọ́wọ́ ẹ̀. Ẹ máa rọ́pọ̀ ẹ lọ kọ́ sílẹ̀ o. Títí ẹ ti pé 20 million. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti ṣẹ bẹ́ẹ̀, àṣẹ dẹ̀ ti gùn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọpẹ́yẹmí Bámidélé sẹ́nẹ́tọ̀, wọ́n fún wa ní 10 million, màá tún gba 5 million lọ́wọ́ wọn. Orí adé gbogbo. Ṣó ti rí bẹ́ẹ̀? Ẹ máa kọ sílẹ̀ o gbogbo èyí tí ẹ ń kọ ìwé sílẹ̀.
wọ́n ní fẹ́ orí gbogbo wa tí ó fẹ́. Ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí èèyàn yẹ aṣíwájú gbogbo Òjèrò. Mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́, ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn náà kọ́ Access Bank fún Òjèrò. Ilẹ̀ Oòduà Adéogbò bí ilé mo wà. Wọ́n náà máa gbé 5% gbogbo cost. Ẹ bá mi tún kí wọ́n pé ẹ ṣé gan-an ní ẹ kú ìtọ́jú wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún aṣíwájú, ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú, ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú. Ẹ ti ẹ̀ bèrè pé kí wọ́n lọ ní ìṣàkóso fẹ́ tà. Ó yẹ ní ẹ̀ṣẹ́ wò ó. Mo ti fa orílẹ̀-èdè olórí lọ́nà méjì. Lórúkọ onírìṣà wọ́n pè yẹn sílẹ̀. Ṣùgbọ́n èmi náà gbìyànjú, èmi náà máa fi 10 million naira sílẹ̀. Ó dá pé inú gbogbo Òjèrò òtún sílé ohun. Ṣé kí tún ti sókè ní ẹ̀jẹ̀ yìí lọ́lẹ̀ ẹ̀jọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ ọ̀nà ti pọ̀ jù ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣé kí tún ti sókè ìdí lọ́lẹ̀ ilẹ̀ ọ̀nà 50 million. Fẹ́mi ọlọ́run àdúró tiẹ̀ ọ̀nà àlà gbogbo àdáwọ́ lè àyọrọ sí orí ògo ayé ẹ̀ òbí rẹ̀ dá gbóhùngbóhùn Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ látùbọ̀ máa gbóhùn ẹ̀kọ́ fún ayé ni a máa mọ̀ ọ́ sọ a máa mọ̀ ọ́ kọ́ ọmọ tí mo wí àrọ̀ tí mo kọ́ níbẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ò tó kó balẹ̀ ọ̀gá ṣe. Ẹ bá mi kí Sunday Igboho náà Sunday Igboho wá pàdé mi ọmọlúwàbí ni ó yẹ bá mi wò ó gbogbo wa aláti dárúkú sí ní o ẹ bá mi ní Ìgbòho ọ̀ṣà ẹ̀kọ́ ẹ bá mi ní ọ̀rọ̀ ẹ̀kú bàjẹ́ fún yín, ìlú Òjèrò ò ní bàjẹ́, ìlú mi dùn púpọ̀, àwọn kan ní a máa lọ wọn láàlè lọ torí pé olórí aládé gbogbo ń bọ̀. Ìgbà tí bàbá dé ẹ̀rí pé gbogbo nǹkan rọ́, inú mi dùn, ayọ̀ mi kún, gbogbo ìgbà ni mo máa ń sọ yí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ọlọ́run ló rán bàbá Ọọ̀nìrìṣà, Ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Àtẹni tó gbà fún bàbá, àtẹni tí ó gbà, Ọlọ́run ti gbé bàbá jẹrí wọn. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó gùn dáadáa. Ọlọ́run jẹ́ kẹ́mi ó gùn. Mo wá kí bàbá wa, bàbá Òjèrò, bàbá Ìgbòho ni bàbá. Ìgbà tí mo wà ní exile tójú ogun lé, gbogbo ìgbà ni bàbá ń pè mí. Bàbá láwọn àwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀. Bàbá rẹ ti fà ọ́ mọ́ra, á yanjú ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ yanjú wà á wálé. Ẹ bá mi ṣe kábíyèsí o. Mo kí Ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èní sojú mi. Ọdún tó lọ ìgbà tí mo wá, mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni. Mi ò tí ì ní fídọ̀. Mo fi ọmọ líle wálé pé ẹni tí ó bá bá mi jà àjọ lẹ̀pọ̀. Òun ni mo fi wá tọdún tó lọ, ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀. Mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni kọ́ ni wọ́ inú tèmi dùn. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa tẹjọ́ mi
ọmọ Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé Ọlọ́run nípa ayé láéláé ẹ mọ lọrí ẹ mọ bọrí ọdún tí ń bọ̀ gbogbo ilẹ̀ ẹ mọ donate 10 million ẹ mọ donate 20 million mo kí gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún ni àárí Haúsá ọdọọdún ni àárí obì lórí àtẹ àmọ́ ríra lọ́dọọdún gbogbo ìgbà tí bàbá mi Àjèrò tó bá ti ń pè mí màá máa wá àti big man tó ráwọn náà ní mí bàbá mi Ọ̀nìrìsà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú then irú ẹkùn security network a máa lọ́ọ̀nì ẹ̀ lẹ́kìtì on the 3 la máa lọ́ọ̀nì ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa lọ́ọ̀nì ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi Ọ̀nìrìsà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé ẹ̀mí wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run àní bọ́sọ́wọ́ ajínigbé a máa lọ́ọ́rẹ́ a máa bọ́ọ́rẹ́ ọmọ Yorùbá a kì í ṣerú ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn akẹ́ ti rẹ́dí pẹ̀lú ẹ̀ níjọ́ bàjẹ́ fún mo dúpẹ́ Torí akọ́dé
Kábíyèsí tíìmsì. Mo ti kí yín lẹ́ẹ̀kan ẹ̀kúṣẹ́ yà. Àdúrà sí ìwà rúbọ, òrèrè bọ̀lá yàwájú, olùwà olùwà, ọlọ́run àdáyé o, àdúrà sí ìwà rúbọ. Kábíyèsí Bàrígà náà wọlé yóò, bàbá ti wá gángan kan ẹ̀kọ́ jáde. Ẹ jọ kábíyèsí. Ẹ̀rọ láti wá ẹ̀jẹ̀ sórí ọlọ́run. Ẹ má sì wá o, ẹ jọ o, ó léwu o.
bẹ̀ ṣọ́ọ̀tì àlùkò ti dàrú ọjọ́ lórí ìdìbò fọ́ bàbá dárí ìbò bẹ́ẹ̀ni bẹ̀ ṣọ́ọ̀tì ìbà ẹbí láta ìrẹ́ èyí.
sọ́lá táwọn bá sọ pé ìsájẹ́rò èyí gẹ́ ń sí mara àpèsówó èlò ó mà wọ́n 600 oníwà àwọn ilé ìbáyà tó 1 million naira máa ń rà á láti tó táì ní àgbé project tí mo ṣe ní ọ̀jẹ̀kẹ́ nílé bákan sí ju 800 nígbà yẹn tó bá kàn lọ́rọ̀ èèyàn lẹ́yìn bóta mo lọ́mọ́gán tí mo lè gbà lọ́wọ́ ẹ̀ wẹ́pọ̀ fẹ́ lò Father. Kábíyèsí sà, kábíyèsí. Kábíyèsí sà, ẹ ṣeun sà, kábíyèsí o, kábíyèsí sà, ẹ sà kábíyèsí o, ẹ ṣeun sà. Bóyá ni mo ní nọ́mbà yín dání. Ẹ má wọrí. Tẹ́ bá ti ṣe tán máa gbà. Fẹ́ gba nọ́mbà kábíyèsí gan. Àwọn obìnrin yóò ṣe problem. Èmi náà mú apẹ̀lú Màá lè ó tẹ̀ máa yí mo fẹ́ wá kí kábíyèsí. ẹ̀yẹn ló kéré jù. Bàbá tí wá ní. Ẹ mọ̀ pé àwọn orúkọ ni a fi ṣe pre-tournament Odùduwà lẹ́kọ̀ọ́. Ókè tẹ́ ṣe gbà yẹn. Láṣẹ ṣe ni o. Tí olóyè àtẹ. Mi ò mọ. So pre-tournament. Mo sáà mọ̀ pé mo rí wọn bẹ̀. Ọ̀yọ́ state ní Sunday Igboho papọ̀ ní kọ̀lọ́fẹ̀ẹ́sì. So a fẹ́ fi pick player randomly. So tí èkó tá a ṣe yẹn sì a ti select player gbogbo Lagos State láti select 2 player for zone. Báwo fẹ́ wá ṣe lóòdó? Tòun yẹn náà bí mo ṣe rí yìí sì la máa sọ. Lórí agreement tí mo wà láàrin mi àti olóyè ní pé anywhere tí wọ́n bá ti fẹ́ play final àwọn máa lọ àti máa pọ̀ bẹ́ẹ̀ ni a ti fẹ́ play Odùduwà àti country. Ẹ mọ̀ pé Ìjẹ̀bú Òde láti play. Ṣé last one yẹn? Ẹ̀bẹ̀ ilé ìfẹ́ gbogbo the source. Kò sí wàhálà. À á sọ̀rọ̀.
Hey, Daddy. How are you? Yeah. Gbogbo àwọn ẹgbẹ́ ìdán jọra wọn pátápátá o, wọ́n jọra gan o, ṣe ló dà gbé bàbá kan ló bí wọn. I work with the governor. Ekiti state governor. Ìyá ò ṣe issue. PA wọn ní kẹ́rí, ẹ bá ti rí wọn fún. Ẹ máa rí wọn ní tẹ́ bá ti rí wọn, wọ́n á sọ fún. Ẹ wá pẹ̀lú iṣẹ́ pé wá o.
náà ṣe bí ọmọ ṣe ṣe sí bàbá. wọ́n ní bá a jẹ́ fi alọ́tò fún àlàyé ìyẹn ilé onídìí ẹ máa rìpọ́tù yìí. Gbédègbéyọ̀ Media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.